But like I said, we wrong each other and we pray for forgiveness, that we forgive ourselves and we'll move on. I realized I did something wrong I should have done. I thought I was doing the right thing the wrong way. Then I came back when I realized what I did was bad. You fucked up in the sense that you went fuck up. Nígbà tó wá dé náà tó lóun fẹ́ nǹkan tó ń ṣe òun fẹ́ ṣàtúnṣe. Ẹ̀yin náà fọkàn mi ò mọbi tó wà. Social media Something has been looking. Ṣé mi mọ bá ṣe ń tẹ social media nígbà tí ìyá jẹ mí tí mo sùn tán lọ. Ẹgbà tẹ́tí wá make it. You're not looking for me. Tẹ́tí lówó yẹn. Bí mo ṣe wá rí wọn náà nìyẹn. Ọ̀rẹ́ wo náà ni wọ́n wà kékeré 4 year old. Ẹni tó dàgbà jù wà 4 year old nígbà tí mo lọ ọ̀rẹ́ wo ló fẹ́ ní mo fẹ́ trace ẹ̀. No, ìyá wọn ò lọ́rẹ̀. Kò ní. Ẹ̀yin tèmi òṣèrékùnrin tí a mọ̀ sí Kúnlé Omisore tí ó play róòlù Mr. Ṣẹ́gun nínú fíìmù ìyá ní tí Mide Fúnmi Martins tí ó ṣe. Arákùnrin yìí ó tẹ̀síwájú láti máa lament láti máa sunkún wípé bí àwọn èèyàn ṣe ń drag òun ní online àti offline lórí múfì ọ̀hún ó ní kò dáa tó. Ó sọ̀rọ̀ ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí. Ẹ̀yin tèmi ẹ gbìyànjú láti wò láti bẹ̀rẹ̀ tí dé ìparí torí wípé ó sọ pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ nínú fọ́nrán yìí. Ó ti yá ẹ jẹ́ ká gbọ́ látẹnu arákùnrin yìí bí ó ṣe ṣẹlẹ̀ gangan. Èmi nìkan náà ló ní. Ẹjọ́ wọn fẹ́ mi ń sìn tó bá bí wọ́n tó bá bí tó bá ní ṣe mo ní family bí kí lọ mú yàrá kó àdọ̀bálẹ̀ àwọn ọmọ mi ni máa kó dání màá níbi tí family mi mọ̀ nìyẹn. So what I'm saying in essence is Samson has done something that is not right. Samson has come back as a better person. Ṣọwọ́ àyẹ̀kọ́ ṣé ikú ló wá tọ́ sí Samson. Samson wá sórí social media tó ní àwọn ọmọ mi ni mo wá ìyà ń jẹ mí. No. She has only you and you left. That's curious. That's something. Now when we now watch the part 3, we now do this kind of live stream again and we'll talk about it and we see where Samson has gotten the whole thing wrong. We see where the woman herself has gotten the whole thing wrong. And I think gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ máa fi ń parí ìjà tẹ́ bá ṣọ́ra yín. May lion shop something. I went to Abẹ́òkúta bí mo ṣe ń sọ̀kalẹ̀ ní mọ́tò báyìí. Mr. Dantí kọ́tà ṣe ò dáyọ̀ ká fìlà àkọ́mọ́ yín lórí ni ẹ ṣe máa ṣe bẹ́ẹ̀ fábíàmọ́ ẹ ṣe máa mú ní fíìmù ni. It's just a movie. Ṣé mo pé fíìmù tẹ̀ṣẹ̀ ṣe kìíní kan ṣe òun ló jẹ́ kí bàbá ìgbére kan tí ò kúrò ní kọ́nà Èkó ló bọ́ta ọmọ mi ṣe kìíní kan kò tọ́jú mi ṣọ́mọ ló yẹ kó tọ́jú ẹ̀ lẹ́yìn tó ti lọ. Òkè irú àwọn yẹn ń sìn lẹ́lẹ̀ jèrè ọ̀rọ̀ lára ẹ̀. Ní ká fìbọn pa. Irú ẹ̀yin lè fìbọn pa. Ẹ lè fìbọn pa Samson mi ò wá tọrọ owó èmi wá fún wọn lówó ni. Okay. You getting my point? So ẹ ṣáà calm down. Calm down. Ẹ jẹ́ ká ní sùúrù. You can see Samson came back as a handsome man, loaded, everything, money everywhere. So Samson. Ó fi owó ọ̀pẹ́sì. Ó fọwọ́ lágbá mi lójú ni o. Ọlá tí àwọn ọmọ yẹn ò jẹ, tí àwọn ò lè fún wọn, a fẹ́ fún wọn, a fẹ́ kọ́ mọ̀ pọ́n ní bàbá, a fẹ́ jáde papọ̀. Gbogbo àwọn tó ti ń béèrè pé dáàdì wọn ń kọ́ kájọ jáde kọ́ rí dáàdì wọn. Ó dáa o. So, ìforíjì Samson o. Ìfẹ́ mi ṣáà máa sọ, ẹ tọ́jú ara yín bẹ́ẹ̀ ṣe ń tọ́jú ọmọ. Ẹ tọ́jú ara yín o. Ṣó mọ̀ pé ara àwọn ọmọ tó ti tú àwọn ọmọ wọ̀nyẹn because of what the mother has actually planted inside of them. Wọ́n mọ́lé bàbá wọn, wọ́n mọ́lé ẹbí bàbá wọn, wọ́n dẹ̀ ń gbáyé. Sure. So torí pé mo tún wá sí wọ́n ní bàbá ó máa calm wọn down díẹ̀ ọkọ̀ wọn á balẹ̀ á represent nǹkan mí ní life wọn pé okay o we have a father tá lè mú jáde téèyàn lè rìn tá lè fi yan gan. Tí n bá rock jean and t-shirt má dàbí boyfriend wọn ni tí n bá bàbá dà má dàbí aristo fún wọn ni. So their father is cool
wọn ò rí No, bàbá wọn kó máa bọ̀ kẹ́sẹ̀ kan dùn. the bad thing there is that's the bad thing ni pé kò nídìí kó parọ́ pé bàbá wọn ti kú àbí kò bàbá tó yín bá tẹ̀ wá ó tẹ̀lé wá sọ́ngbà kan ó lè wá Yorùbá pọ̀ Yorùbá pọ̀ tẹ̀lé lọ ó lè sọ pé òkú ayé ni ó wà bí aláìsí. bàbá yín wà o àmọ́ mi ò mọ ibi tó wà ibi tó bá sọ́gi lọ kó sọ́gi padà wá nígbà tó bá dẹ̀ dé náà bàbá yín ti wá o èmi ò fẹ́ rí o àmọ́ nọ́mbà ẹ̀ rí ẹ pé kẹ́ ẹ mọ̀ pé ẹ ní bàbá ó ti tán ó ti tán ó ti tán. òkè àwọn bàbá ẹ̀dẹ̀ advice àwọn bàbá náà tẹ́ bá mọ̀ pé fẹ́ padà wá pẹ̀lú owó ni ẹ tẹ́ bá ṣán wèrè wá tẹ́ntẹ́n sọ pé àwa tá a padà wá pẹ̀lú owó kí la gbà sí èpè náà kọ́ la gbà sí èpè náà kọ́ la gbà sí wọ́n ṣe pè fún wa ni. wọ́n ṣe pè fún yín ó kàn ń dùn ìtara pé. lọ́wọ́ comment section sẹ́ẹ̀ mo fẹ́ delete TikTok account mi. ìtara pé ṣe báyìí ó kọ̀ wá ó wá dàbí pé èèyàn tó ń ṣèyàn tó tún fàtẹ́gùn sí òun ṣe mí òun gbà mí. bí mo ṣe sọ pé kí gbogbo wọn lọ padà wo movie kò sí inú sí nǹkan tí mo sọ pé plan mi àti gba ọmọ ẹ lọ́wọ́ ìyàwó kò sí. no ẹ̀yin náà ò go straight to the point torí àwọn ọmọ yẹn ń sìn ẹ mọ̀ pé before ká tó tẹ̀ tó wá mọ̀ pé ìyá gan ló ń gbé wọn gbà tí mò ń wo pàtó àyẹn lọ mo kọ́kọ́ rò pé àbí bàbá yìí ló ń lo fọ́màtì fún wa ni ló ní káwọn èèyàn wá lu òun so kó lè fi blackmail ìyá ibi tí nǹkan tí mo kọ́kọ́ ń rò mí pàtó àyẹn. Of course I have confidence to talk. Money talks. Money talks. Money talk. Money gives you confidence. Yeah, I felt remorse that I left there for 20 years, but now I have money. Owó ló lé mi kúrò nílé, àìlówó lọ́wọ́ ló lé mi kúrò nílé. Mo ti wá lówó yẹn sìn. So what next? Kì í ṣe pé mi ò lè báyọ̀ sùn ló lé mi kúrò nílé. Ẹ̀bẹ̀ mo bí wọn. Àtọ̀ mi strong. So kí lẹ̀ ń sọ? Owó ni purpose nǹkan tó lé mi lọ. Owó yẹn ni mo ti wá ní. So lẹ́yìn owó. See, women, you have to take your own cue. You have to take your own cue too. If your husband is struggling, tó dẹ̀ ṣe ń gbìyànjú. Tó fi kọ bòyìn lórí tó mú nǹkan díẹ̀díẹ̀ wálé, don't frustrate him. But do not frustrate him. ẹ jẹ́ ká tún wo in this aspect. What if they did not survive that 20 years? Maybe ọmọ kan ló wá. What about if I didn't survive it at all and I died? You have died, Nani. You have died before. Before you died, you have died. So do you know that before you now die, you have died already? Because she said you are dead. No, she said you are dead now. So if you not finally die, you are died, no ni. Nígbà tí mo ta wá die tí mo wá padà wá ńkọ́. Wọ́n fẹ́ kẹ́ die. No, mo die tí. Wọ́n fẹ́ kẹ́ die ni. You see, you don't have any other thing to say. You abandon. Abandonment has happened. It has happened. It has gone. Now something is back. But do you know that? No matter how, try to respond. But no matter how 20 years. Now 20 years. No matter how the trauma too. We are all human. The trauma, because we don't know what she goes through. That same thing goes to man. I have gone through trauma. I have been shot by arm robber. Ilé ló shoot me. Torí wọ́n fẹ́ gba gold. Ara lé set me up. We forgive. Any sùúrù. Mo sọ pé that same thing goes to man and woman. Ipe bóyá ọkùnrin ló jẹ́ single dad tó gbọ́ mọ́lẹ̀ fún tó lọ. There is trauma. Don't forget, we are human. I am in trauma now. Yeah, that's what I'm saying. That no, you can't just judge that way. Some people can just let go, but some people will tell you, "Mi ò lè gbà ṣe." Some people, so oríṣiríṣi ẹ̀dá ló wà. Àwọn ẹ̀dá mi máa wò pé okay, àkọlẹ̀ ti dúró, but ẹ̀dá mi máa ní pé ìbáyé yìí náà ló wà kú gan ó tàn ní kó padà wá lọ. Thank God Samson ò padà wá kó ní mi ò rí bí sùn ẹ jẹ́ fún mi yàrá kan lẹ́yìn. Because pípadà wá tẹ padà wá gan ẹ padà wá pé fẹ́ yàwó padà o.
ẹ padà wá pẹ̀kọ̀ fẹ́. No, kí kókó ṣàjẹ́ kí n access àwọn ọmọ mi. Tó bá jẹ́ pé ẹ lọ wá greener pasture ni tẹ wá padà wá náà ó yẹ kó jẹ́ pé ìyàwó mi ò ṣó torí gbogbo findings pé ń wọ ọmọ yẹn náà ẹ máa make findings pé ṣó ti marry ṣé kò marry. Wẹ́ẹ̀dẹ̀ tí mo pè mo sọ fún mo ní I was a good husband. Máa gbọ́ mi. That one is a bride. That one is a bride. Máa gbọ́ mi irọ́ wo fíìmù dáadáa. Ibi tí ẹnu géètì tí máa gbọ́ sẹ́ẹ̀ máa gbọ́. You said you was a good husband. Hello, calm down. Hello, I said calm down. Oh yeah, calm. They play that scene. That means pé mo ti wá bóyá bí ẹ̀méje mẹ́ta ẹ̀mẹ́rin márùn-ún. Okay. Kó tó dijọ́ yẹn. Tá bá wá yà pé mò ń wá ẹ̀yin ó máa sun yín pé ó ti wá kílẹ̀ tún show ẹ̀ fún. Àyà bẹ́ẹ̀ ni pé mo ti wá multiple times. Wíwá yín yẹn àti get attention tiẹ̀. Ọ̀rọ̀ tá ká mọ́ yín. Tó bá wá listen dáadáa wàá mọ̀ pé ó sọ pé níbo ló tẹ̀ máa ń rí gbà wọlé wọnú estate dábàá kì í ṣe first time tí máa wá nìyẹn. Ṣó ti yẹ nǹkan tí mò ń sọ? But táwa bá yà as a movie maker tá a bá yà ní pé ó wá lé ní ó wá ádà ìgbà tí ó sì kọ́ mi tẹ̀fẹ́ yà mọ́. Understand nǹkan tẹ́mi sọ. Nǹkan tí mò ń try láti sọ ni pé wíwá ẹ ti wá tẹ́lẹ̀ ẹ ti wá tí wọ́n ṣó wa o bọ̀ lọ́rọ̀ yín ó fi hàn pé ẹni yìí ti ń wá bọ̀ wíwá tẹ̀ ń wá ni pé mo fẹ́ wá jẹ́ ní access sáwọn ọmọ mi kò ṣe wíwá pé àmọ́ sì nífẹ̀ẹ́ tó bá sì gbà mí láyé I can still make things right kò ṣe wíwá tẹ̀ wá nìyẹn. Because ó ti ẹni tí ò fẹ́ rí mi tá ti wò pé okay wọ́n ò fẹ́ rí mi ṣé mo ṣàlè rá àwọn ọmọ yìí. Tó bá jẹ́ pé ṣì ń lo ohun ọmọ ọlọ́pàá ọmọdé yín tẹ́kì ìyẹn gọ́nsẹ̀f ó mú ìyá yẹn díẹ̀ tẹ bá wá continue with that tone gọ́nsẹ̀f ó sì lè wò pa bébì mi ni náà Samson. Àríkẹ́mi ẹnìkan sọ̀rọ̀ nígbà Àríkẹ́ lórúkọ Àríkẹ́mi see without money forget it there's no man. Owó ló ń jẹ ọkùnrin. Let me chop my money. I can't chop my money. I will see women that will chop my money with me. Ara ọmọ straight ọ̀rọ̀ jẹ owó ìpapọ̀. So ti life without money. Owó ló ń jẹ obìnrin náà because tí ò bá tọ́ àwọn ọmọ dáadáa tí ò tọ́ wọn dáadáa náà ọkùnrin mi ò ní yọjú. Àwọn yẹn náà yàyàkúyà wọ́n máa lọ máa fi wọ́n káàkiri àti dúpẹ́. Owó ló ń jẹ obìnrin náà because tí ẹ bá fi padà wá tó bá jẹ́ pé àwọn ọmọ yẹn tó bá jẹ́ pé àwọn ọmọ yẹn sì ti yàyàkúyà ní àtọ̀ ọkàn lẹ ti máa sọ pé ha ó dẹ̀ dùn mí ṣá. Alẹ́ lọ kó wọn padà ṣẹ̀bọ̀ owó wà tá a máa fi tọ́jú wọn. Ṣọmọ tó ti di tó bá yẹ pé róòlù kí lórúkọ bèbí yìí ló ń play tó ti dánmọ̀ ta kẹ́ lọ kó wọn padà kò ní fìgò lẹ́yìn. Gò sí kankan rehabilitate wọn. Kò sí nǹkan tó wọ́n bá ti ṣe ti ilẹ̀ ló máa gbé. Tó ti di pé kí ni àbí yìí tó yẹ pé ó ti ń ṣe iṣẹ́ tí ò yẹ kó máa ṣe ni tó ti fi rẹ̀ sínú ojú ọ̀dà yìí. Gbogbo iṣẹ́ tó bá ṣe náà kò sẹ́ni tá lè rehabilitate tí ó bá ti wà. Àríkẹ́ níná lówó èèyàn kì í jẹ owó èèyàn máa ń náwó ni. Samson has done something wrong. Samson has come back to actually make it right. Ẹ má lè Samson pa. Ẹ má ní kí Samson lọ kú. Òun ló bí àwọn ọmọ beautiful children ni òun ló bí wọn ẹ̀jẹ̀ strong now. Orí mo ṣe ń lẹ̀ mọ́ bàbá wọn ni they want to die because of their father. Èèyàn kan ní Yorùbá ó ti lọ lóògùn fáwọn ọmọ yẹn ni ó ti gbé nǹkan jẹ fún wọn náà kì í ṣe gbogbo ẹ̀ lóògùn wọn. Ó ṣe gbogbo ẹ̀ lóògùn. Kì í ṣe gbogbo ẹ̀ lóògùn. My children loves me. Anyway, I don't know how many of you that actually see my movie. The part 2 is going to be dropping this weekend. You will like that one. At least I happen to be a good father.